Abacha pa Kudi Abiola ìyàwó MKO ṣùgbọ́n ó láwọn ayọ̀ Adebanjọ ni. Ọjọ́ náà kìí ṣe ọjọ́ kan tó dáa nílẹ̀ Yorùbá àti jákèjádò Nàìjíríà. Ọjọ́ 4 oṣù kẹfà ọdún 1996 ọjọ́ ìṣẹ́gun túsìdeè ni. Ọjọ́ náà ni wọ́n yìnbọn pa Alájà Kudirat Abiola nílùú Èkó. Ọjọ́ burúkú èṣù gbomi mu ni. Kudi ni ìyàwó Moshood Kashimawo Ọláwálé MKO Abiola. Abiola ti du ipò ààrẹ Nàìjíríà ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993. Ó ti wọlé ṣùgbọ́n ọ̀gágun Ibrahim Babangida tó jẹ́ olórí ìjọba ológun ìgbà náà àtàwọn ẹlẹgbẹ́ kò gbéjọba fún un. Wọ́n dìtẹ̀ náà mọ́ títí di ọjọ́ tí Babangida fi fipò sílẹ̀ lọ́jọ́ 27 oṣù kẹjọ 1993 tó sì gbéjọba Nàìjíríà lé bàbá kan tí wọ́n ń pè ní Ernest Shonekan lọ́wọ́ tó fi ọ̀gágun Sani Abacha ṣe bí igbákejì ẹ̀. Abacha ni kò jẹ́ kí Shonekan pẹ́ nípò tí Babangida fi sí. Abacha lé e dànù lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 1993 yìí kan náà. Abacha tan gbogbo ọmọ Nàìjíríà pé òun fẹ́ gbéjọba fún Abiola tó wọlé ìbò lòun ṣe lé Shonekan dànù nítorí òun ti fura pé Shonekan yẹn kò ní gbéjọba f'Abiola. Ló bá ní kí Abiola tó ti sá kúrò ní Nàìjíríà tẹ́lẹ̀ máa padà bọ̀ nílé. Ó sì sọ fún un pé kó fa àwọn èèyàn kalẹ̀ sínú ìjọba òun kí àwọn lè ṣètò ọ̀hún kí ohun gbogbo kó dúró sẹpẹ́sẹpẹ́ kí àwọn tó gbéjọba fún un. Òní Abiola bá ṣe bẹ́ẹ̀ tí Abacha sì bẹ̀rẹ̀ sí ṣèjọba láti 1993. Àmọ́ oṣù kìíní kọjá, oṣù kejì tẹ̀lé, oṣù kẹta tọ̀ ọ́, wọ́n sì ṣe bẹ́ẹ̀ títí di oṣù mẹ́fà. Nígbà náà ló hàn sí Abiola pé Abacha kò níjọba kankan gbé sílẹ̀ fóun, ó kàn ṣe gbájú ẹ̀ fún ni. Òun náà bá bínú nígbà tó di ọjọ́ 11 oṣù kẹfà ọdún 1994. Abiola lọ sí àdúgbò kan tí wọ́n ń pè ní Ẹ̀pẹ́tẹ̀dó lẹ́kọ̀ọ́. Níbẹ̀ ló ti kéde ara ẹ̀ bí ààrẹ Nàìjíríà tó sì sọ pé káwọn ológun àti gbogbo èèyàn má gbọ́rọ̀ sí Abacha lẹ́nu mọ́ nítorí kì í ṣe ààrẹ wọn, òun Abiola làárẹ. Ọ̀rọ̀ tó ká Abacha lára rèé ló bá ní kí wọ́n máa wá Abiola kiri. Bẹ́ẹ̀ Abiola ti mórí mù bó ti sọ̀rọ̀ yìí tán ẹnìkan kò rí i. Àmọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ó padà wá sílé ẹ̀ lọ́jọ́ 23 oṣù kẹfà 1994 yìí kan náà. Bó sì ti ń délé ẹ̀ làwọn ọlọ́pàá bíi 600 yàbò ilé ẹ̀ tí wọ́n sì mú un lọ. Láti ọjọ́ náà ni wọ́n ti tì í mọ́lé. Eré ni àwàdà ni. Abiola lu ọdún kìíní nígbà tó sì di inú oṣù kẹfà 1996 tí ọdún kejì tí wọ́n ti mú un pamọ́ fẹ́ pé àwọn Abacha ní àwọn gbọ́ pé kinní kan tí kò dáa yóò ṣẹlẹ̀ sáwọn, pé àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Nàdẹ́kò àti ìyàwó Abiola kan pẹ̀lú àwọn ìjọba ìlú òyìnbó kan ti múra láti fi tipátipá mú Abiola jáde kí wọ́n sì lé Sani Abacha lọ. Gbogbo eléyìí kì í ṣe òótọ́ o, àwọn fúnra wọn ni wọ́n hun ọ̀rọ̀ náà jọ. Àmọ́ kinní kan ni, láti ìgbà tí wọ́n ti mú Abiola yìí, ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ Kudirat Abiola ló gba ọ̀rọ̀ náà kan rí jùlọ. Gbogbo kóòtù ló ń lọ, gbogbo ìgbà ní pariwo pé Abacha kò lẹ́tọ̀ọ́ láti fọkọ òun pamọ́, bí kò bá sì fẹ́ wàhálà gidi kó fi Abiola sílẹ̀ níbi tó tì í mọ́. Bákan náà ni àwọn ẹgbẹ́ tí wọ́n ń pè ní Nàdẹ́kò, ìyẹn National Democratic Coalition, ní 1994 ni wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀. Ẹgbẹ́ náà sì wà lára àwọn tí wọ́n ní kí Abiola lọ pe ara ẹ̀ ní ààrẹ nígbà tó ti hàn pé Abacha ò ní gbéjọba fún un mọ́. Láti ìgbà náà lẹgbẹ́ yìí ti wọ́ ṣòkòtò ìjà pẹ̀lú Abacha. Kò sì pẹ́ rárá tí Sani Abacha náà fi dojú ìjà kọ wọ́n tó ń kó àwọn ọmọ ẹgbẹ́ náà sátìmọ́lé bí ẹni kó adìyẹ sínú àgò tí wọ́n sì ń yìnbọn pa àwọn míì tí ọwọ́ wọn bá tó. Pẹ̀lú ẹ̀ náà àwọn Nàdẹ́kò kò fi Abacha lọ́rùn sílẹ̀. Àwọn ni wọ́n ń ròyìn aburú gbogbo tí Abacha ń ṣe fún gbogbo ayé. Àwọn ni wọ́n sì ń lérí pé bọ́gbọ́n bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ àwọn yóò lè dànù nílé ìjọba. Lásìkò náà ni ọkùnrin òyìnbó kan tí wọ́n ń pè ní Walter Carrington tó jẹ́ aṣojú Amẹ́ríkà ní Nàìjíríà dúró wámúwámú sí ẹ̀yìn àwọn Nàdẹ́kò tó ní gbogbo ohun tí wọ́n bá ń ṣe nítorí Abiola lòun yóò máa bá wọn dá sí, tó sì ń sọ gbogbo aburú tí Abacha ń ṣe fún wọn l'Amẹ́ríkà. Nídìí èyí
òjòrá mú Abacha pàápàá ẹ̀rù ń bá òun náà ní kọ̀rọ̀ ó kàn ń fi agídí gbé ni. ó mọ̀ pé tóun kò bá fi Abiola sílẹ̀ tó bá wà nínú ẹ̀wọ̀n nítòsí òun l'Àbújá kò sóhun táwọn ọ̀tá òun lè ṣe, wọn ò lè wá fipá gbàjọba lọ́wọ́ òun níbẹ̀ torí wọn ò ní fẹ́ kí Abiola kú. àmọ́ ó ronú pé kí lòun lè ṣe fún irú obìnrin Kudi Abiola tó ń pariwo kiri yìí nítorí ó ń dá wàhálà sóhun lọ́rùn pẹ̀lú bó ṣe ń ṣe yìí náà ni. àmọ́ kí lòun fẹ́ ṣe fún un? àwọn nàdẹ́kò yìí náà ń kọ́ àwọn tí wọ́n ń lérí láti gba ìjọba lọ́wọ́ òun tí wọ́n bá máa rí ìjọba ilẹ̀ òkèrè kan tó bá tì wọ́n lẹ́yìn pàápàá bí àwọn ará Amẹ́ríkà ṣe ń ṣe yìí kò mà sí ohun tí wọn ò lè ṣe o. nígbà náà ni wọ́n ronú ọgbọ́n burúkú kan, ète tí wọ́n sì ronú ẹ̀ yìí ni wọ́n ń wá ọ̀nà láti múṣẹ tí wọ́n fi ní àwọn ti gbọ́ pé obìnrin kan nínú àwọn ìyàwó Abiola ń fẹ́ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ará ìlú òyìnbó kan láti dojú ìjọba àwọn bolẹ̀. kò sì sẹ́ni tí kò mọ̀ pé Kudi Abiola ni wọ́n ń sọ. ṣùgbọ́n ìhàlẹ̀ lásán láwọn èèyàn rò ó sí. wọ́n rò ó pé wọ́n kàn fẹ́ fi kínní náà dẹ́rù bá Kudi kó lè yéé pariwo wọn kiri ni. bẹ́ẹ̀ Kudi sì rèé ìhàlẹ̀ kò rán ó láyà bíi kàásì nǹkan àfi bí ẹkùn tó wà ní bùbá. kò sí ibi tí wọ́n pè é sí tí kì í lọ, kò sì sí ọ̀rọ̀ tó fi í lẹ́nu láti sọ sí Abacha àti ìjọba rẹ̀. bẹ́ẹ̀ gbogbo ìgbà ló ń sọ pé òun retí ìgbà tí wọn yóò wá mú òun náà tí wọn yóò sì ti òun mọ́lé bí wọ́n ti ṣe fọ́kọ òun. àmọ́ Abacha náà mọ̀ pé àwọn ò lè tì í mọ́lé bẹ́ẹ̀ torí gbogbo ayé ni yóò dìde ìjà sáwọn. bẹ́ẹ̀ làwọn kò lè ṣe é léṣe níkọ̀rọ̀ nítorí gbogbo ohun tí àwọn bá ṣe fún un ni yóò padà tú sí gbangba. wọ́n sì mọ̀ pé àwọn nàdẹ́kò wà lẹ́yìn ẹ̀ pàápàá àwọn mẹ́rin kan tó jẹ́ àwọn gan ni òpó ẹgbẹ́ náà dúró lé lórí ní Nàìjíríà nígbà tí Sani Abacha àti àwọn èèyàn ẹ̀ ti lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ náà sásẹ̀yìn odi. ariwo àwọn aṣáájú ẹgbẹ́ nàdẹ́kò yìí gan ni aṣọ́rò ìnira fún Abacha gbogbo ìgbà ló ń gún lára. àwọn mẹ́rin yìí ni baba Abraham Adesanya tí í ṣe igbákejì olórí nàdẹ́kò. ṣé nígbà náà baba Adékúnlé Ajásin lólórí wọn. àwọn tó kù ní Ayọ̀ Adebanjọ, Ganiyu Daudu àti bàbá àgbà kan tó jẹ́ bí igi lẹ́yìn ọgbà bàbá Ṣọláńkẹ́ Ọ̀nàsànyà. àwọn méjì míì tún wà pẹ̀lú wọn o bó tilẹ̀ jẹ́ wọn kì í tẹ̀lé wọn ṣòóṣòó bí àwọn mẹ́rin yìí ti ń ṣe. àwọn yìí ni Ọláníwọ̀n Àjàyí àti ìyá tí wọ́n ń pè ní Kòfó Akérèlé Bọ́knà. àmọ́ ní ti Adésànyà, Adébánjọ, Ganiyu Daudu, Ṣọláńkẹ́ Ọ̀nàsànyà níbikíbi tí ẹ bá ti rí Kudi Abiola dandan ni kí ẹ rí wọn. kò síbi tí wọ́n ń lọ tí Kudi náà kò ní tẹ̀lé wọn o. ìjà láti yọ MKO jáde yìí ti sọ wọ́n di ọ̀kan. eléyìí ló kóró yìí bá Abacha àtàwọn ọmọ ẹ̀. wọn kò mọ bí wọ́n ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Kudi sí nítorí àwọn nàdẹ́kò. wọn kò sì tíì mọ ohun tí wọ́n lè ṣe fáwọn arúgbó nàdẹ́kò yìí nítorí Kudi. nígbà náà ni wọ́n ronú kan, wọ́n ní kí wọ́n pa Kudi Abiola ló dáa. Hamza Al-Mustapha tí í ṣe olórí àwọn ọmọ ogun tó ń ṣọ́ Sani Abacha, ẹni tí gbogbo agbára aburú ìgbà náà wà lọ́wọ́ ẹ̀, bẹ̀rẹ̀ sí ronú lórí ètò yìí, ìyẹn lórí bí wọn yóò ṣe pa Kudi Abiola tí ọ̀rọ̀ náà kò sì ní dariwo tàbí kó bá wọn. wọ́n ronú títí wọn ò tètè rí ọgbọ́n dá sí i àfi nígbà tí wọ́n rí aráalé àwọn Abiola kan, ọkùnrin kan tó ti ń bá Abiola ṣiṣẹ́, ẹni tó ń ṣe bíi ẹ̀ṣọ́ fún Látìfù Ṣófọláhàn ni wọ́n ń pè é. lẹ́yìn tí wọ́n ti mú Abiola, ọkùnrin náà kò kúrò nílé ẹ̀, ó kúkú dúró ti Kudi Abiola, ó ń ṣọ́ òun náà, ó sì ń ṣe àwọn iṣẹ́ míì fún un. bí ikú ilé kò pa ni tó dé kò lè pààyàn, Láti Ṣófọláhàn láwọn ọmọ Abacha rí tí wọ́n jọ dúnàádúrà ẹ̀mí Kudi. òun ló sọ ìrìn Kudi Abiola fún wọn, tó sọ pé Kudi ń lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó Canada, ó ń lọ sí ẹ́mbásì wọn tó wà lẹ́kọ̀ọ́, àti pé ọ̀rọ̀ bí wọ́n á ṣe fi tipátipá mú Sani Abacha kó fi Abiola sílẹ̀ ni wọ́n bá lọ. ọ̀rọ̀ náà mú àwọn Al-Mustapha lára. Kudi Abiola kò gbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn ará Canada yìí o, kò gbọ́dọ̀ ṣeé ṣe. òótọ́ sì ni Kudi Abiola ń lọ sọ́dọ̀ àwọn aṣojú ìjọba ilẹ̀ Canada ní Nàìjíríà. àwọn yẹn wà ní Ìkòyí lẹ́kọ̀ọ́, ìpàdé lásán ló ń lọ bá wọn ṣe. aago 10 ni wọ́n fìpàdé náà sí lọ́jọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹfà ní 1996. ó yẹ kí Láti Ṣófọláhàn bá wọn lọ, ṣùgbọ́n ó dọ́ọ̀jì, ó yẹra, ó parọ́ pé òun fẹ́ máa ṣe kinní kan nílé fún Kudi Abiola. bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan.
ó fẹ́ ṣàlàyé ìrìn Kudi fún àwọn ọmọ Abacha tí wọ́n ti wà ní bùbá tí wọ́n lúgọ̀dé ni. Bẹ́ẹ̀ Kudi kò mọ̀ pé àwọn apààyàn ọmọ Abacha tí Al-Mustapha rán wá láti Abuja láti wá pa á ti wà ní Dodan Barracks láti bí ọjọ́ mẹ́ta kan, àti pé Kudi ò mọ̀ pé àwọn apààyàn yìí Sergeant Rogers, Rabo Lawal, Aminu Muhammad, Sumaila Shuaibu àti Abdullahi Katako tó jẹ́ dẹ́rẹ́bà Muhammad ọmọ Abacha tó gbé wọn wá ti wá sílé àwọn níkẹjà. Láti Ṣófọláhàn ló mú wọn wá. Ó sì ti fi gbogbo bí Kudi ṣe ń rìn hàn wọ́n àti àwọn mọ́tò ẹ̀ láti mọ èyí tó lè gbé jáde. Láti ọmọọṣẹ́ Abiola tó ń bá Kudirat ṣiṣẹ́ yìí ti ṣàlàyé fún wọn pé tí Kudi bá ti jáde láti Tóyìn Street tí ilé Abiola wà, ọ̀nà Allen Avenue ló máa ń gbà, yóò sì gba ibẹ̀ lọ jáde sí express ọ̀nà Ìbàdàn kó tó kọrí sí ọ̀nà Èkó. Ó ti mú wọn yípo ọ̀nà náà lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta, ọ̀nà náà sì ti dá sí àwọn yẹn lójú. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Kudi jáde ní aago 9 kọjá ìṣẹ́jú 15 nínú mọ́tò Mercedes ńlá tí nọ́mbà ẹ̀ jẹ́ AA73AR lọ́jọ́ yìí, bí Ṣófọláhàn ti sọ pé yóò rìn náà ló rìn, nígbà tó jẹ́ kì í ṣe òní kì í ṣe àná ni wọ́n ti jọ ń jáde bẹ́ẹ̀. Ṣé tí kò bá lọ́wọ́ ara lé nínú, àlejò kan kò lè mọ sàárì àfọ́jú o. Kudi nìkan kọ́ ló jáde, bí dẹ́rẹ́bà ẹ̀ Dáúdà tí ń wakọ̀, bẹ́ẹ̀ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ Olúfẹ́mi Adésínà náà wà pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ ń lọ. Bí wọ́n ti dé Allen Avenue, bẹ́ẹ̀ ni mọ́tò Peugeot 504 station wagon kan tẹ̀lé wọn. Àwọn kò sì mọ̀ pé ẹnìkan ń tẹ̀lé àwọn rárá. Bí wọ́n ti ń lọ tí wọ́n dé 7up tí wọ́n ń fẹ́ jáde sí ọ̀nà express Ìbàdàn, wọ́n ti ń wo ọ̀nà ńlá náà lọ́ọ̀kan kí wọ́n jáde síbẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mọ́tò Peugeot tó ti ń tẹ̀lé wọn láti Allen múra láti yà wọ́n kọjá, àmọ́ kò yà wọ́n kọjá. Bí mọ́tò náà ti wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Mercedes Kudi, bẹ́ẹ̀ ni ọkùnrin kan yọjú láti inú mọ́tò Peugeot náà, Sergeant Rogers lórúkọ ẹ̀. Dáúdà dẹ́rẹ́bà àti Kudi Abiola sì ń yíjú sí ẹ̀gbẹ́ láti wò ó pé àbí kí ló ń ṣe àwọn eléyìí tí wọ́n fẹ́ kọlù wá ni. Bẹ́ẹ̀ ni Sergeant Rogers ṣínà ìbọn bolẹ̀, ó da ìbọn bo Mercedes àwọn Kudi. Ìbọn náà pọ̀ débi pé kò sí bí obìnrin náà ṣe lè yé. Lẹ́yìn tí obìnrin náà ti sọ orí nù tí wọ́n ti mọ̀ pé ó ti kú, mọ́tò Peugeot náà ṣí, ó sì sáré burúkú padà sí Dodan Barracks nílé ìjọba Nàìjíríà. Àwọn aláàánú kan rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan, wọ́n sáré sí mọ́tò àwọn Kudi Abiola, wọ́n sì rí pé wọ́n ti yìnbọn fún un, ni wọ́n bá gbé ó di ọsibítù níbi táwọn dókítà ọ̀rẹ́ Fálọmọ ti gbìyànjú láti tọ́jú ẹ̀, àmọ́ kò padà lajú sáyé mọ́. Ìbọn Sergeant Rogers ti pa á. Bẹ́ẹ̀ ni Kudi Abiola lọ. Òní ariwo bá gba gbogbo ìlú, ìròyìn pé wọ́n pa Kudi Abiola sì borí gbogbo ìròyìn tó kù mọ́lẹ̀. Kò sẹ́nìkan tó tún gbọ́ nǹkan kan míì mọ́, torí bí òjò bá ń rọ̀ ẹyẹ oko kì í ké. Ohun tí gbogbo èèyàn wá ń béèrè ni pé ta ló ṣerú eléyìí? Ta ló pa Kudi Abiola? Irú kí leléyìí o? Nínú ọ̀rọ̀ yìí, ìjọba àpapọ̀ Nàìjíríà lábẹ́ Sani Abacha ló ṣáájú, láì mọ̀ pé ọmọ ẹ̀ àti àwọn sọ́jà ẹ̀ ni wọ́n wá pa obìnrin yìí lẹ́kọ̀ọ́ láti Àbújá, àti pé àwọn tí wọ́n pa wà lábẹ́ ààbò ìjọba àpapọ̀ ní Dodan Barracks lẹ́kọ̀ọ́ níbẹ̀. Kíá ni Abacha ti sáré jáde, wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá ẹni tó pa obìnrin náà rí ní kíákíá ni. Àwọn ọlọ́pàá fò já títì, wọ́n ní mílíọ̀nù kan wà fẹ́ni tó bá lè fáwọn níròó tó lè jẹ́ kí àwọn mọ àwọn tó pa Kudi. Ní 1996 yẹn, mílíọ̀nù kan kì í ṣe owó kékeré rárá, owó ńlá ni. Àmọ́ àwọn ọlọ́pàá ní àwọn yóò fún ẹni tó bá lè jẹ́ kí àwọn ọmọ ẹni tó pa á. Èyí nìkan kọ́ o, ní ọjọ́ kejì ọjọ́ tí wọ́n pa Kudi yìí, ìjọba àpapọ̀ ló kọ́kọ́ rán àwọn aṣojú wọn lọ láti lọ bá wọn dárò níbẹ̀. Ǹjẹ́ ẹ mọ èyí tó burú jù níbẹ̀ náà? Ẹni tó ṣáájú àwọn tí wọ́n lọ bá wọn dárò nílé àwọn Abiola yìí, ọ̀gágun Ìṣáyà Bámèyí ni. Ọ̀gágun Bámèyí yìí ni olórí àwọn sọ́jà ilẹ̀ wa nígbà náà. Nígbà tí àwọn Sergeant Rogers sì dé láti ṣe iṣẹ́ aburú yìí, ọ́fíìsì ẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ. Kódà wọ́n tún padà lọ sílé tó ń gbé níbi tó ti ṣe wọ́n lálejò dáadáa. Èyí ni pé Bámèyí àti àwọn tí wọ́n pa Kudi jọ ṣiṣẹ́ náà ni. Ṣùgbọ́n lọ́jọ́ kejì tí wọ́n pa akíkanjú obìnrin yìí, Bámèyí ló ṣáájú àwọn tó lọ bá wọn dárò lórúkọ Abacha. Àwọn tó kù ní ọ̀gágun Muhammadu Haladu, ọ̀gágun Tajudeen Ọlánrewájú, Alhaji Muhammadu Gambo,
olóyè Anthony Ani, olóyè Ayọ̀ Ògúnládé, Jim Nwobodo, Kaloma Ali àti Wálé Oyèlẹ́sẹ̀. Gbogbo wọn pátá ni mínísítà nínú ìjọba Abacha. Ẹni tí kìí ṣe mínísítà tó bá wọn lọ ni Ọlágúnsóyè Òyìnlọ́lá tí ṣe gómìnà ìpínlẹ̀ Èkó nígbà náà. Lórúkọ ìjọba àpapọ̀ ni wọ́n fi lọ sílé Abiola. Àwọn èèyàn kò sì mọ̀ pé Abacha, olórí ìjọba gan, ló pa Kudi. Níbi tí ọ̀rọ̀ ti wá kan àwọn nàdẹ́kò nìyẹn. Àwọn nàdẹ́kò náà jáde pé àwọn ò jẹ́rìí Abacha àtijọba ẹ̀, pé kò sí ohun tí wọn ò lè ṣe o. Wọ́n ní kí gbogbo ayé yẹ̀ wọ́n wò dáadáa lórí ọ̀rọ̀ yìí. Àwọn fúnra wọn kò mọ̀ pé àwọn Abacha ti ní ètò kàǹkà tí wọ́n ti ṣe sílẹ̀ fáwọn. Bí wọ́n ti ṣe ni pé wọ́n ń ṣọ́ àwọn bàbá náà, ìyẹn Abraham Adesanya, Ayọ̀ Adebanjọ, Ganiu Daudu àti Ṣọláńkẹ́ Ọ̀nàsànyà. Níbi àdúrà ọjọ́ kẹjọ òkú Kudi lọ́jọ́ 11 oṣù kẹfà 1996, àwọn bàbá yìí wà níbẹ̀ láti ṣe àdúrà ìkẹyìn fún un. Àmọ́ bó ṣe di ọjọ́ 12 oṣù kẹfà yìí, àwọn ọmọ Abacha mú Kọ́lá, ọmọ Abiola gan. Wọ́n ní àwọn fẹ́ wádìí ẹ̀ pé ìjà kan ti wà láàrin òun àti Kudi, kó má jẹ́ òun ló pa. Nígbà tó di ọjọ́ 13 oṣù kẹfà yìí kan náà, àwọn SS Abacha tún wá mú àbúrò Abiola, ìyẹn Alhaji Muba. Wọ́n ní ó dàbí pé òun náà mọ̀ nípa ikú ẹ̀gbọ́n ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í fòòró ẹ̀mí àwọn ará ilé Abiola. Bẹ́ẹ̀ Abacha ló pa Kudi. Bàbáńbárí ẹ̀ ni pé nígbà tó di ọjọ́ 18 oṣù kẹfà 1996, àwọn ọmọ Abacha wọlé bí olè lóru. Wọ́n sì mú àwọn olórí nàdẹ́kò 3 lọ, ìyẹn Abraham Adesanya, Ayọ̀ Adebanjọ àti Ganiu Daudu. Kò sẹ́ni tó tètè mọ̀ nítorí pé alẹ́ ni wọ́n ṣiṣẹ́ ọ̀hún. Ó ti tó ọjọ́ 3 káwọn èèyàn tó gbọ́ pé wọ́n ti mú àwọn olórí nàdẹ́kò náà lọ. Wọ́n ní Ayọ̀ Adebanjọ gan ni wọ́n ń wá, pé ó ní láti jẹ́wọ́ pé òun mọ̀ nípa ikú Kudi Abiola nítorí ọ̀rọ̀ ìjà owó kan tí wọ́n ní ìjọba ìlú òyìnbó kan fún Kudi ti dájà sílẹ̀ láàrin wọn. Adebanjọ ní kí wọ́n wá dárúkọ ìjọba ìlú òyìnbó náà o àti iye tí wọ́n fún àwọn, nítorí òun kò gba kọ́bọ̀ kan lọ́wọ́ ará ìlú òyìnbó kankan. Bẹ́ẹ̀ ni nàdẹ́kò tàwọn kò níbọn, kò sì ní àdá. Ohun tí àwọn ń wí ní tàwọn ni kí Abacha gbé ìjọba kalẹ̀ fẹ́ni táwọn aráàlú dìbò yàn, kí wọ́n sì yéé pààyàn kiri. Bí wọ́n ti fi Adebanjọ pamọ́ rèé o. Òun àti bàbá Adesanya àti Ganiu Daudu tí wọ́n ní àwọn ni wọ́n pa Kudi. Àsìkò náà ọmọ 80 ọdún ni Ṣọláńkẹ́ Ọ̀nàsànyà, arúgbó ni. Àmọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹfà ọdún 1996 yìí, wọ́n wọlé ẹ̀ lọ́wọ́ alẹ́. Wọ́n ṣáàjì gbogbo inú ilé náà pátápátá. Wọ́n ní àwọn ń wá ìbọn. Nígbà tí wọn ò sì rí i ni wọ́n ju bàbá náà sẹ́yìn mọ́tò, wọ́n wà á lọ. Wọ́n ní nàdẹ́kò lòun náà, kò sì lè ṣe kó má mọ̀ nípa ikú Kudi Abiola. Ohun tí wọ́n ti sọ láàrin ara wọn ni pé Adebanjọ ni alágídí, òun sì ni ẹlẹ́nu gbọ̀rọ̀ tó wà nínú nàdẹ́kò. Bí wọ́n bá sì ti lè rí i fi pamọ́ tó wà níbẹ̀, tàbí tí wọ́n bá lè ti ọ̀rọ̀ ikú Kudi yìí mọ́ ọ lọ́rùn, àlàáfíà yóò dé bá ìjọba àwọn. Ohun tó jẹ́ kí wọ́n mú àwọn bàbá náà pamọ́ rèé. Nígbà tí àwọn bàbá yìí ti rí ọ̀rọ̀ yìí tí wọ́n sì mọ bí Abacha àti àwọn èèyàn ẹ̀ ti ń ṣe, wọ́n yà sáré gba ilé ẹjọ́ lọ pé kí wọ́n dájọ́ pé bí Abacha ti ti àwọn mọ́lé yìí kò bá òfin mu. Lóòótọ́ ni wọ́n dájọ́ ní ọjọ́ 16 oṣù keje 1996 pé kí wọ́n fi wọ́n sílẹ̀, tí adájọ́ Vincent Okosuns Egbedion sì ní kí wọ́n san mílíọ̀nù 2 fáwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin nítorí wọ́n kàn fìyà jẹ wọ́n láì nídìí ni. Abacha kò dáhùn o. Wọ́n ti àwọn bàbá náà mọ́lé síbẹ̀ ni. Wọ́n ní àwọn kò ní fi wọ́n sílẹ̀ àfi tí Adebanjọ bá jẹ́wọ́ pé òun mọ̀ nípa ikú Kudi Abiola nìkan ló kù. Bẹ́ẹ̀ Adebanjọ takú pé òun kò lè jẹ́wọ́ ohun tí òun kò bá mọ̀. Ohun tó bá wí ìjọba ológun ni kí wọ́n ṣe fóun, àmọ́ òun ò ní jẹ́wọ́ ohun tóun ò ṣe. Christiana, ìyàwó Adebanjọ náà jáde. Ó bẹ̀rẹ̀ ariwo pé kí wọ́n fi ọkọ òun sílẹ̀ o. Ìyàwó Ganiu Daudu ní ojú ọkọ òun ti fẹ́ fọ́ láti mọ́lé nítorí àrùn ojú yọ lẹ́nu. Síbẹ̀ Abacha kò dáhùn. Wọ́n kọ̀yìn sí ilé ẹjọ́, wọn ò sì wí kinní kan. Àmọ́ lálẹ́ ọjọ́ 14 oṣù kẹwàá, lẹ́yìn bí oṣù kẹta tí wọ́n ti dájọ́ pé kí wọ́n fi wọ́n sílẹ̀, àti ní bí oṣù kẹrin tí wọ́n ti kó wọn pamọ́, àwọn Abacha jù wọ́n sílẹ̀ lálẹ́ pé kí wọ́n máa lọ. Wọn kò sọ ohun tí wọ́n rí tàbí ọ̀rọ̀ tí wọ́n gbọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n nìkan ni wọ́n mọ̀ pé nítorí wọ́n fẹ́ mú Adebanjọ àtàwọn bàbá nàdẹ́kò tó kù ni wọ́n ṣe ti ọ̀rọ̀ mọ́ wọn lọ́rùn. Wọn kò sọ ohun tí wọ́n rí tàbí ọ̀rọ̀ tí wọ́n gbọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n nìkan ni wọ́n mọ̀ pé
nítorí wọ́n fẹ́ mú Adebanjọ àtàwọn bàbá nàdẹ́kò tó kù ni wọ́n ṣe ti ọ̀rọ̀ mọ́ wọn lọ́rùn. Àwọn kọ́ ni wọ́n pa Kudi Abiola o. Ọláyíwọlá alága ló ṣèwádìí ọ̀rọ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àsìkò yìí o.